invest ẹ torí kó má bàa jìyà ni náà ojú owó tó rò pé mò ń tẹ̀ fún mi wáyé fún ẹ tó pé mò ń tẹ̀ fún ẹ torí kó má bàa ṣàṣẹ́wó mọ́ ni mo ń tẹ̀ fún ẹ náà ọmọ ìtírí yéèdì lọmọ ì máa ń lọ Kwara lọmọ ì máa ń lọ ọmọ ì máa lọ náwó pa kílọ̀bù ni. àwọn ẹranko obìnrin wà ní ọmọ tí mo ti dá lókòwò tí bá mistake bí ẹ̀mẹ́rin ẹ̀mẹ́ta tí mo ti dá lókòwò pharmacy shop ti máa ń ṣe fún ó máa ń jẹ́ ẹrun ni kò ní lo 3 months ó máa ń jẹ́ ẹrun ni because ó wò pé èrè lòun fẹ́ rí but tó bá ti ṣolóṣù ọmọ tẹ́wọ́ giri fún owó àti ìṣòwò dẹ̀kẹ̀rẹ̀ ẹni tó bá ní ẹni tí ẹni ọba fẹ́ lè ṣòwò ó máa jẹ́ ẹrun ni millions mo fi ń ṣe pharmacy kìíní fọ́mọ yìí ọmọ yẹn dẹ̀ kọ́ torí màmá ẹ̀ ni ìyá ọmọ yẹn ò dá rárá ìyá burúkú nìyá yẹn mo dẹ̀ ti ṣe mistake láti ilẹ̀ wá ìgbà tí ìyá ẹ̀ jẹ́ pé ìyá ẹ̀ ló máa ń bá mi sọ̀rọ̀ báwo mo ṣe máa ní ok ẹni ẹ̀ bímọ fún mi ìyá ẹ̀ ló ń bá mi sọ̀rọ̀ ó bá mi sọ̀rọ̀ dàrẹ́tì ṣé bí ẹ̀yin máa ń fẹ́ yàwó nìyẹn ni ó bọ́ìlì omi fún mi rí Adétutù bọ́tà sọ pé ó bọ́ìlì omi ó ṣe indomie fún mi rí ń gbé bí ìyá ẹ̀mí àtàyàjọ gbábẹ́ òrùlé rí proof ẹ̀ fáwọn èèyàn mú fọ́tò èmi àti ẹwà tàtàjọ yà papọ̀ tàjọ dúró papọ̀ mo ní láti tí mo ń déètì ní àárín 2 years tí mo dé sí Nàìjíríà sí a ní a lot of pics mú tọ́jọ́ tiẹ̀ jáde èmi àti tàjọ dúró as a couple èmi Ṣẹ́gun tàjọ dúró as a couple ń gbé ọkọ àtìyàwó ni wá mú jáde màmá ẹ wà áṣà láìfù mi kí n tó dé láti South Africa ìgbà tí ó gbó kíní yẹn màmá ẹ ti kó lọ́nu lé mi ó ti lọ rí ọkọ ó ti lọ rí ọkùnrin ìgbà tí mo délé yẹn mo bá àwọn tẹ́nàtì inú ilé tí mo ṣe lọ́wọ́ mi ti pa project yẹn mo ń ṣe lọ́wọ́ ni mo délé yẹn mo bá àwọn tẹ́nàtì inú ilé mo kọlẹ̀ kún kọ̀ọ̀kan báyìí ìkọ́nù àwọn ọmọ yẹn ló wá pè mí pé ẹ̀gbọ́n ẹ̀yin lẹ̀rẹ́ lábájá mo ní ẹ̀yin lẹ̀rẹ́ tàbí ẹ̀dùn ní mi ìwé dárúkọ wọn láìfún bí àwọn tó jẹ mọ wá papọ̀ ó ní ẹ̀gbọ́n jẹ́ ń já yín o ń gbé ọmọ yìí ó ti wà ń lé ọkọ o màmá ló ń gbé bí o mo ní mi náà ti rí mo ní tójú kò sẹ́rù ẹ̀ ní ṣọ́ọ̀bù mọ́ ṣọ́ọ̀bù yẹn mo ṣe síta ilé ni ó lóun bá mi kọ́lé báàlẹ̀ bá mi kọ́lé ilé yẹn méjì ni ìkọ́ àwájú ìkọ́ wà lẹ́yìn tíwájú yẹn mo ti parí ẹ̀ tẹ̀yìn mi ti parí ẹ̀ so ìgbà tí mo dẹ̀ ní pé òkè ìgbà tí ìyá wa ń sọ nígbà yẹn ìgbà tí ń wọnú mi ìyá ẹ̀ ní pé kìnìún ẹ̀kọ́ mẹ́rin máa lọ lé mi tó bá dé mo ní ẹ̀yẹ́ kó wà lọ́dọ̀ yín èmi ò sanwó ilé ìyá ẹ̀ èmi ò sanwó ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ kó wà lọ́dọ̀ yín tí bá dé màá wá mu because àjọ fẹ́ ra rí kò ń ṣe ìyàwó mi kò fi gbà kọjá ìyàwó mi rí. igbó tó ń pariwo ya àjọ gbé ṣùgbọ́n nílé tiẹ̀ ó ní mo wá léwu nínú ilé gbogbo àwọn eré tó ń pamọ́ mi yẹn ń bí mi nínú ó lóun bá kolokolo lọ́rùn ṣìgò esma bí mo ṣe pàdé ṣìgò bó ṣe pàdé ṣìgò ni mo ṣe pàdé ṣìgò online ni mo ti pàdé ṣìgò tí ṣìgò sọ fún mi pé òun fẹ́ kú òun dẹ̀ rí mi as a Christian mother òun dẹ̀ rí mi pé sẹ̀lẹ̀ ni mí kí n ràn òun lọ́wọ́ bá ṣe pàdé nìyẹn o tó ló ń sọ̀rọ̀ pé mo sọ ṣìgò dárìndì mo sọ ṣìgò dọ̀dẹ̀ mo sọ kolokolo mọ́ lọ́rùn ẹni kíyà bèjì bọ́ta kó wá búra èmi á fún àwọn ọmọ tèmi búra sí tóun náà bá lè fún àwọn ọmọ tiẹ̀ búra sí pé òun jẹ́ kolokolo lọ́rùn ṣìgò òun àti ṣìgò wọn ọjọ́ sùn báyìí láti gbà tí ṣìgò ti dé láti má fọmọ búra ọmọ mi dọ́là má fọmọ búra. má fi pé ó dà mo ti gbọ́ ẹni sùn mo ṣe kábílà ẹni sùn wà nìyẹn nǹkan tẹ ní bóyá ó jáyẹ kó wá búra ẹ jẹ́ ń dá yín lọ. ibi local government ìyẹn ṣìgò náà wà bíbá ìwọ̀n ń gbọ́ ó ní ẹ̀sẹ̀ ẹ ṣe mọ kínní yẹn ráǹdì báyìí kì í ṣe kolokolo ìjọ yẹn bí ṣìgò ṣe ń ba drag níbi ọ̀dọ̀ àwọn Báyọ̀ ibi tí Báyọ̀ ti ń taṣọ ibẹ̀ ló ti já nǹkan yẹn. nǹkan tí ò bá ṣojú yín ẹ má sọ. mo ní mo wà ń bẹ̀ mí ṣe sí ń bẹ̀ kì í ṣe kolokolo. kì í ṣe kolokolo but I was there lọ́jọ́ yẹn mọ́mí ẹ̀ náà tẹ̀lé. àdàfún yín chain gold tí ṣìgò lò wá gold tí ṣìgò lò wá látà abroad gold ṣìgò padà lọ ta gold yẹn nítorí gold yẹn ó já yamayama tó pé gold yẹn ò ṣeé ṣe táwọn èèyàn tó àwọn tó fẹ́ lọ tà fún sọ pé táwọn tó fẹ́ lọ ṣe lọ́wọ́ ẹ̀ ní kò ṣeé ṣe pé kó lọ tà pé kó máa mẹ́ọ̀tẹ̀ wọ́n máa fi ṣe nǹkan mi ìyá àbèjì já gold yẹn yamayama ni gold ló wà lọ́rùn ṣìgò wọn sọ kolokolo mọ́ o ṣìgò kì í ṣe rẹ o ó lẹ gbà gold lọ
Ṣìgò ó dàn ní Ìyábẹ̀jì Ṣìgò ẹ̀ Ìyábẹ̀jì on ní sùn máa sọ. Ṣìgò ẹ̀ on mute ara yín. iná gbé mi. Ṣìgò ṣé góòdù tí mo bá yí fọ̀ ní Bradford lọ́jọ́ yẹn. Torí àti oníkolokolo àti onígòdù gbogbo wọn lọ ráìtì ibi tí mo wà yìí kò sí nǹkan tí fẹ́ fi ránṣẹ́ ibi tí mo wà yìí mo ṣe ẹ̀dí láti South Africa ni ṣe rí nǹkan tó wọ́dún wà lọ́rùn mi yẹn ìṣọ́ra tí máa ń lò sáùtì torí sáùtì náà gbọ́n kan mo lè jọ́bọ́ nílé so kì í ṣe ìkan tó wúyí lọ́rùn yẹn nìkan kọ́ nìkan tó rí tí máa ń jáde ní ìgbà yẹn tí máa ń jáde gbogbo nǹkan tí máa fi ń ṣọ́ra ni máa ń lò nígbà yẹn so ṣé ni góòdù wà lọ́rùn mi nǹkan kan wà lọ́rùn mi náà lóòótọ́ náà tó jẹ́ ìṣọ́ra nígbà yẹn ó lè já góòdù mi lọ́jọ́ yẹn kò ọwọ́ ọ̀kan tó ń sọ yẹn ó já góòdù mi ó dẹ̀ fọ́ gíláàsì wà lójú mi gíláàsì mo dàbí 300 euro ó dẹ̀ fọ́ gíláàsì yẹn lọ́jọ́ yẹn ó dẹ̀ jókòó tán fọ́ gíláàsì mọ́tò mi ó lọ sórí òkè níbi complex yẹn wọn ti ṣòkè yẹn àwọn dẹ́kì yẹn ni ó lọ gbókùtà láti bẹ̀ ojú abẹ ní sùúrù ẹjọ́ kọ sọ̀rọ̀ tó tẹ́ ẹ bá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò ní dọ́ọ̀bà sọ. so ó lè jàṣẹ ó já góòdù yẹn ní kúlukúlu so ìgbà tó já góòdù yẹn ní kúlukúlu ni mo lọ ta góòdù yẹn ó já góòdù yẹn ó dẹ̀ fọ́ gíláàsì mọ́ mi lójú which is gíláàsì tí mo lò torí mo ṣe yẹ̀ dé ní Versace di gíláàsì yẹn tó pé 300 euro ni mo ra gíláàsì yẹn ó fọ́ gíláàsì yẹn lọ́jọ́ yẹn ó dẹ̀ jà kínní yẹn ọjọ́ yẹn ló lọ kó ìyá ẹ̀ lóhun àti ìyá ẹ̀ àti Scott ló kóra wọn kiri ọjọ́ yẹn ni Ṣadé mẹ́sì tó náà sẹ́ndì yẹn ọjọ́ yẹn ló fi pè mí because wọ́n ló pè lọ́jọ́ yẹn wọ́n ló pè mí yọ̀ ló pè mí tìǹ mi ìmọ̀ kó máa wà ń bẹ̀ gan bí mo ṣe gbé wà bẹ̀ pẹ̀lú ọmọ ní kàn jẹ́ ká parí ọ̀rọ̀ yìí àwọn fún ẹjọ́ yẹn lọ sí local government bí mo dẹ̀ ṣe rí níbẹ̀ bí mo dẹ̀ rí mo dẹ̀ pé gbogbo wọn. bí mo dẹ̀ rí tó wá bẹ̀ mo wá ní pé mo wá sọ fún lọ́jọ́ yẹn pé mo ní gbogbo àwọn tẹ́nàtì tó wà nílé yẹn mo ní mo fẹ́ rí wọn mo ní mi tẹ béèrè owó tó lọ gbà lákàtà àwọn ọmọ yẹn tó lọ ná mi béèrè lọ́wọ́ ẹ̀mọ́ gbà yẹn mo wá ní pé mi fẹ́ rí àwọn tẹ́nàtì yẹn nílé yẹn ó wá ní yẹn àwọn tẹ́nàtì yẹn gbọ́ máa wà ń bẹ̀ kò sí ọ̀rọ̀ gbà kàkọ́ mo ní ṣe nílé bàbá ẹ níbi tọ́lọ̀ tiwọn gbéṣẹ́ nílé bàbá ẹ lóníṣẹ́lẹ̀ bàbá tiwọn náà pé kí mo ní ṣé bàbá ẹ ló rán mi lọ lóyìnbó lọ fi ṣẹ́ di tí mo fi ń kọ́lé ni ibi tọ́rọ̀ ti ṣe kinní nìyẹn the next thing bẹ́ẹ̀ lásán ó kàn tẹ̀ mú gbá gíláàsì mọ́ mi lójú nìyẹn mo make attempt láti nà lọ́jọ́ yẹn but àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ wọ́n rọ́ọ̀ṣì mi ó dẹ̀ fa ṣéènì mi mọ́ mi lọ́rùn ó dẹ̀ já ṣéènì yẹn dí kúlukúlu. Ìyábẹ̀jì tútù máa sọ̀rọ̀ Ṣìgò ẹjọ́ ẹ mute mo ní nǹkan tí mo Mommy Dollars. máa ẹjọ́ tó lọ́rùn mi ní pé kí tútù fẹ́ Ṣìgò mọ́ o. àwọn tí ẹ lè fẹ́ ọkọ ẹ nínú àṣọ bó ti sọ pé òun bímọ fún. òun ti sọ pé òun ò fọkọ mọ́ ó ti sọ mi náà dẹ̀ rí i pé mo ti try possible best mi kí n tó kúrò nílé mo dẹ̀ rí i pé kò lè work mọ́ nǹkan tí Ṣìgò ṣáà pariwo ni pé àwọn ti níyàwó ìyàwó kékeré àwọn ó tẹ́ àwọn lọ́rùn ju tútù lọ so accepted bóyá ọ̀rọ̀ ọmọ ló ṣe wá sí bíbáyìí I really don't understand. kì í ṣọ̀rọ̀ ọmọ o bàbá lè ṣe sí ọ̀rọ̀ ọmọ yẹn. ẹ má bínú àǹtí Ṣadé ṣáǹtí Ṣadé ni mò ń bá sọ̀rọ̀. èmi náà lè ń bá sọ̀rọ̀. àǹtí Ṣadé ẹ má bínú inú mi dùn pé kúkú ti rí mi rí. bẹ́ẹ̀ni. ṣé rí eléyìí tí ó sọ pé nítorí ọmọ kì í ṣe nítorí ọmọ o níjọ́ yẹn báwọn náà ṣe ń pè láìfù wo ló lọ ná bóyá láìfù tiẹ̀ ló tàn ó tan láìfù yẹn ó wá ń hàdí gbogbo àwọn èèyàn ń ṣí ẹ gbogbo àwọn gift àwọn followers mi ó ṣí àwọn èèyàn wá rọ́wọ́ láìfù yẹn wọ́n gbọ́kọ lọ́wọ́ mi wọ́n ti bà ayé mi jẹ́ wọ́n ti gbọ́kọ lọ́wọ́ mi ariwo ọkọ ló ń sun o bí mo dẹ̀ báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣí ẹ láìfù yẹn sí mi mo dẹ̀ pè Ṣìgò mo ní Ṣìgò ní ìsí pẹ̀lú Ṣìgò mo pè lórí fóònù ní àjọ gbé ṣe pé mo sọ mi tẹnu mọ́ Ṣìgò nílé tiẹ̀ mo dẹ̀ pè Ṣìgò mo ní Ṣìgò mo ní ìyàwó ẹ fẹ́ bà mí lórúkọ jẹ́ mo ní bá mi sọ fún ìyàwó ẹ mi ìwà wàhálà ìyàwó mi ìyàwó ẹ ò ní sọ pé mo bú òun rí jẹ́jẹ́ mi ni máa lọ mi ìmọ̀ rí gan mo ní ìyàwó ẹ fẹ́ bà mí lórúkọ jẹ́
ó dẹ̀ wọ láìfù yẹn èmi náà wà láìfù yẹn gbogbo yẹn ń pariwo ọ̀gá yẹn mọ̀ sí wọ láìfù yẹn ó ní ọ̀gá yẹn mọ̀ sí òun ti pè ẹ́ mọ̀mí lọ́wọ́ sì fẹ́ pa àwọn mò ń threaten láìfù wọn ẹni kó mú evidence jáde ní ìkúrò kòròdú ni mò ń gbé tí má kúrò kòròdú tí má lọ Thailand lọ́dún àwọn ọmọ mi mo lọ ṣiṣẹ́ mo lè lọ fẹ́ fún bẹ́ẹ̀ mo lè lóṣù kan bẹ́ẹ̀ báwo wá ló ṣe kàn mí tó fi wọ́n sọ fún mi wípé mò ń threaten yẹn táìmù wo ni mo ní tí mo fi ń threaten nìyẹn kí kéèyàn kàn máa bú ní èèyàn òun ni mo ṣe lọ report ẹ ní zone 2 tí mo dẹ̀ tún lọ report ẹ níbi tí mo ti lọ report ẹ pé mi ní kàn gbé mo ní kàn bá mi invite ẹ wá ká settle ẹ àníkébìlẹ̀ torí mi ìfẹ́ wà lábí mo ṣe wà yìí kó dẹ̀ wá ó ń sá tí wọ́n ti invite ẹ láti January ẹni sùúrù mà. mọ́mí ojú àbẹ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nǹkan. ẹjọ́ ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀ ẹ̀ ẹjẹ́ ọdún ìyá Bèjì bá sọ̀rọ̀ láfíà tí mọ́mí Dollars bá sọ̀rọ̀ tán mọ́mí Dollars máa ń gbọ́ yín. láti February tí ó ti bẹ̀rẹ̀ wàhálà yìí ó lọ sí inú ilé yẹn nítorí pé dájì ti ń gbénu ilé yẹn ó fọ́ gbogbo glass ó ti dájì bá fọ́. ṣé bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ it started 2020. àwọn àlàlẹ̀ gidigidi ṣìgó tó ń pariwo ya àjọgbé ṣìgó nílé tiẹ̀ ó ní mo wá léwu nínú ilé gbogbo àwọn ẹrọ tó ń pamọ́ mi yẹn ń bí mi nínú Ọlọ́run bá kolokolo lọ́rùn ṣìgó Esma bí mo ṣe pàdé ṣìgó bó ṣe pàdé ṣìgó ni mo ṣe pàdé ṣìgó online ni mo ti pàdé ṣìgó tí ṣìgó sọ fún mi pé òun fẹ́ kú òun dẹ̀ rí mi as a Christian mother òun dẹ̀ rí mi pé sẹ̀lẹ̀ ni mí kí n ràn òun lọ́wọ́ bá ṣe pàdé nìyẹn. ẹ káàbọ̀ sí orí ètò òun ni mo ṣe máa ń sọ gbogbo ìgbà pé a gbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ṣàtìrí few days ago tí ọ̀rọ̀ ṣìgó mọ́mí dọ́là àti ìyá àbèjì tọ́rọ̀ yẹn pop up ṣe rí pé ọ̀rọ̀ yẹn generate controversies oríṣiríṣi but àwọn èèyàn oríṣiríṣi wá sọ ọ̀rọ̀ oríṣiríṣi àwọn kan bú mọ́mí dọ́là àwọn kan sọ pé nǹkan tí ìyá àbèjì ṣe ò dáa àwọn kan tẹ̀ wá ń bú ṣìgó pé bàbá yẹn ṣe máa ṣe fi family ẹ̀ lẹ̀ ó ṣe máa tẹ̀lé mọ́mí dọ́là mo dẹ̀ sọ kankan nínú fídíò tí mo kọ́kọ́ ṣe mo ní èmi ò kí ń láì kí n máa draw conclusion láláì gbọ́ gbogbo nǹkan tí àwọn tó wà involved nínú situation yẹn fẹ́ sọ now àwọn kan bẹ̀rẹ̀ sí ní bẹ́ bí ọ̀yà nínú comment section wọ́n bẹ̀rẹ̀ sí ní blame ṣìgó àwọn kan wọ́n blame ìyá dọ́là ẹ̀yin náà gbọ́ nǹkan tí ṣìgó sọ́nsìn ṣìgó ló ti padà jáde yìí o ló ti padà fẹ́nu ara ẹ̀ sọ gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nínú ọ̀rọ̀ tó sọ nínú fídíò tá gbọ́ ẹ máa gbọ́ tó sọ wípé òun àti ìyá àbèjì àwọn ò fìgbà kan jọ gbélé ìyẹn mí pé àwọn ò fìgbà kan ní lọ́kọláya relationship àwọn ò kì í ṣe couple pé ilé tóun kọ́ gbà tóun máa padà dé láti travelling òun rí pé àwọn tóun fi ilé lẹ́fún wọ́n ti gba àwọn èèyàn sí inú ilé ṣègódé sọ nínú fídíò yẹn ó ní ẹ̀ẹ̀mẹta lòun ti dá òun ti dá arábìnrin yẹn lókòwò pé ẹ̀ẹ̀mẹtẹ̀ta yẹn ó jẹ gbogbo ẹ̀rùn ni ó ti fi ẹnu ara ẹ̀ sọ nínú fídíò tàrí yìí òun ni mo ṣe máa ń sọ pé yára gbọ́rọ̀ lọ́ra fèsì you cannot be drawing conclusion for something you don't have adequate knowledge about do you get torí pé ìgbà tọ́rọ̀ yẹn ń ṣẹlẹ̀ ní ìjẹta tí àwọn èèyàn ń sọ̀rọ̀ gan lórí live video TikTok yẹn èmi ń farabalẹ̀ mo mú àwọn fact kọ̀ọ̀kan torí pé tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ àwọn èèyàn ní sọ now ṣìgó ti jáde ẹ wá dúró nǹkan tí ṣìgó sọ now tí èèyàn bá níyàwó kó jẹ́ pé èèyàn tẹ̀ wá níyàwó èèyàn ti dá ló èèyàn invest fún lálàkọ́kọ́ èèyàn invest fún lẹ́lẹ́kejì ó jẹ́rùn èèyàn tí wàá tiraka invest fún lẹ́lẹ́kẹta ẹ má jẹ́ ká ṣàbòsí irú èèyàn bẹ́ẹ̀ yẹn kí ni ẹ fi pé èèyàn máa ṣe as ọkùnrin ẹ jẹ́ ká kàn fi ṣírò ara wa wò but now nǹkan kan tí mo kàn fẹ́ sọ nínú fídíò yẹn tí mo sọ the last time òun náà ni pé ṣìgó àwọn ọmọ ti wà involved nínú kéèsì yìí and the interest of those children should be paramount nínú gbogbo the whole situation torí pé whatever tó ń ṣẹlẹ̀ láàrin gbogbo yín àti ṣìgó ni o àti ìyá àbèjì ni o àti mọ́mí dọ́là ni o whatever that is going on between the three of them you guys are adults so you guys can sort yourselves but àwọn ọmọ tó ti wà involved àwọn yẹn àwọn gangan ní kókó do you get gbọ́dọ̀ mo yẹn sọ pé àwọn ọmọ yẹn gangan ní kókó ni pé torí pé àwọn ọmọ yẹn jẹ́jẹ́ làwọn ọmọ yẹn jókòó ẹ̀ ń lẹ fà àwọn ọmọ yẹn wá so ọ̀rọ̀ lè wá ṣẹlẹ̀ ń sìn kí ìyá àbèjì wá jáde kó wá máa ní for the past 4 years pé ṣìgó take care àwọn ọmọ yẹn kò fóun lówó oúnjẹ àwọn ọmọ yẹn
ibi tí àwọn lines tèmi ò kí ń láì kéèyàn máa cross nìyẹn. So Ṣìgò, if you eventually see this video, jọ nítorí Ọlọ́run ẹ jọ àwọn ọmọ yẹn gangan bẹ́ẹ̀ ṣe máa take àwọn ọmọ yẹn òun gangan ló ṣe kókó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Yes, torí ibi tí erin méjì bá ti jà wọ́n máa ní koríko bẹ̀ ló máa jìyà ẹ̀. Ẹ má jẹ́ kí koríko eléyìí kó jẹ́ ìyá ẹ̀ o, torí jẹ́jẹ́ làwọn ọmọ ọlọ́mọ dúró, ẹ̀yin lẹ fà wọ́n wá. Jeff Owólẹwà lórúkọ mi. I'll see you on the other side. If you're watching my videos and you have not subscribed to my channel, please subscribe to my channel. I take God beg you, and as you are subscribing, smash that notification bell so when my next video is popping up, you'll be the first to see it. God bless you for watching my videos. God bless you for dropping those beautiful comments. Love you guys. Holla. Please subscribe to my YouTube channel and press the notification button.